Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. This situation is really getting out of hand. We can't sit down and watch just like a film. Just like a film. It is so heartbreaking. Ẹ dẹ̀ ń pa àwọn èèyàn bí ẹni paṣu. This is so sad. And get to know it and know the truth. There is nothing federal government can do about it. Not even under the government of President Bola Ahmed Tinubu. Allegedly, I watched a video. Otunba Gani Adams said that President Bola Ahmed Tinubu granted an interview and he said that there's nothing he can do about the terrorists. Or that he doesn't want to be killed. That those people can kill him and he doesn't want to die. So what are we talking about? So if the old president can utter such statement, then what are we talking about? 3 things we can do that can make us get out of this situation. Number 1 is to seek for international help for rescue. President Donald Trump to come and rescue us. Because our president is negotiating with terrorists. It's so sad, very shameful. Or the second way out, that we should protect ourselves. Ibi tí ojú ti gbà mí tì fún Ọ̀túnba Gani Adams tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò and he said òun lolórí ogun. You are not a warrior at all. Ibi tó yẹ ká ti mọ̀ ẹgẹ́ bí olórí ogun lélẹ̀. You keep granting interview up and down. Ṣọ́rọ̀ interview la fẹ́ jẹ. Ohun tí olóyè Sunday Igboho ń sọ lélẹ̀. Ohun tí olóyè Sunday Igboho ń jà fún lélẹ̀ yìí. Tí Tinubu yìí pẹ̀lẹ́ tó silent olóyè Sunday Igboho. Torí pé èmi ló kọ́ ó ṣàfẹ́ débẹ̀ pẹ̀lú ipá. Now you are there. Ìjọba ò ní sinmi. Kò dẹ̀ lè ní sinmi. Ìdí tó lè ṣe lè ní sinmi ni pé kẹ́ ẹ tó dé orí ipò ẹ ti ta ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ sílẹ̀. Ìdí náà tíjọba yóò lè ní sinmi. Kò lè ní sinmi o. Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ. Olóyè Sunday Igboho jà. Mo jẹ́rìí owó bàbá Dami tó wà Nàìjíríà sí. Kò sọ̀rọ̀ ẹnu àti jáde tán. Mo wo fídíò kan sí yìí wọ́n dẹ̀ so ọwọ́ àwọn ará wa ẹsẹ̀ wọn wọ́n dẹ̀ fi ìdìbọn fọ́ orí wọn wọ́n fọ́ orí wọn bẹ́ẹ̀ nípa èkùrọ́ nílùú tó ní ọba tó níjòyè tó níjọba tí ìjọba ò value life wa. Very shameful, very very shameful, so sad. Just last week here. Ní Freiburg, Germany bí báyìí. Èèyàn kan dọ̀ ó dákú ní ó kò tẹ̀ fẹ́ẹ̀tì ni o. Àwọn èrò ti péjọ kí wọ́n ti pe ọlọ́pàá lójú ẹsẹ̀ within 1 minute. Ọlọ́pàá bíi 12 ti surround ibẹ̀. Àwọn èèyàn ti try láti jẹ́ pé ká tó rí 2 minutes ambulance dé pé èèyàn kan péré dákú. They value life. How much more? Kọ́ wá wọnú church kan bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn. Kọ́ tún kidnap àwọn èèyàn. Tún bèrè 100 million. 100 million tó bá ti ẹ̀ sọ fún ransom yẹn kí bí báǹkì kan ló máa san sí. Wọn ò lè track anything in Nigeria. That country is not working at all. Wọn ò dẹ̀ fẹ́ kó work. Aláwọn ọba Ọọ̀ni of Ifẹ̀ Aláàfin of Ọ̀yọ́ èèyàn ọba ìgbà tó yẹ pé Ifá ò mọ ọba mọ́ American àti Canadian ló fi ń jọba. Wọ́n máa jà fún seniority. Ibi tó yẹ kẹ́ ẹ ti mọ̀ ipé ẹ̀yin lọ bá lélẹ̀. Tí gọ́ọ̀mẹ̀ntì bá fail wa ẹ̀yin ọba tó ẹ tún fail wa. Pátí lẹ́wọ̀n máa lọ kiri lẹ̀. Wọ́n ní wọn kì í dúró kí Ọlọ́run náà fífẹ́ ní wọ́n bẹ̀rẹ̀ kí Ọlọ́run náà fífẹ́ ní àbí nílé Ifẹ̀ àbí Bọ́lá máa ń pòwe yẹn. Ìgbà tó yẹ pé pátí lẹ̀ ń lọ wọ́n dẹ̀ dúró kí yín nìna tí ẹ̀ka eléyìí ò ta yín nídìí. Ìsátàkà protect ara wa o. Ìwọ tó ní òkìgbẹ́ tó láyẹta tó ní nǹkan tó lè fi protect àtẹ̀bí ẹ má sùn o.
allegedly wọ́n náà ti dé Ọ̀yọ́ state, allegedly wọ́n náà ti dé Ogun state. Lagos will be the next target. ṣé bá máa wò lélẹ̀ tó máa pa wá tán. ẹ wá ní ká má seek fún international help. ẹ wá nítorí epo ṣá benefit lára epo náà ni. kò sí ohun tó ọba lè ṣe ẹ̀yin ọba ẹ̀bí kọ́kọ́ ṣe sí ẹ provide security fúnra yín. náà mo wo fídíò kan ẹ̀yin tẹ́ ẹ mú àwọn tí wọ́n tán lọ sí church lọ yìnbọn tẹ́ tó wá dó fáwọn sí ọlọ́pàá lọ́wọ́ biggest mistake lẹ́sẹ̀ ni o. People have done a very serious mistake. ẹni tẹ́ bá ti kábẹ̀ yẹn ẹ pa lójú ẹsẹ̀. jungle justice ló yẹ kẹ́ ṣe ká pa lójú ẹsẹ̀. These people they have men and women of influential at the top. They are going to release them. Wọ́n ní àwọn èèyàn tó lágbára powerful people at the top. Ọkọ̀ máa control ọlọ́pàá. They are going to release them. Gbogbo tí wọ́n ṣe yẹn tí Boko Haram kò lè àwọn terrorists lè lé wọn bẹ́ẹ̀ because inú ìjọba Nàìjíríà Boko Haram wà ń bẹ̀. Àwọn alágbára àwọn ọ̀gá ọlọ́pàá Boko Haram wà ń bẹ̀. Ọ̀gá sójà Boko Haram wà ń bẹ̀. Ọ̀gá navy gbogbo wọn Boko Haram wà ń bẹ̀. So external tàbí kẹ̀kẹ́ protect ara wa ni. Tàbí kẹ̀ ọ̀nà kẹta kẹfì lulẹ̀ bó jẹ́ Togo àbí Ghana kẹta lọ. These people are not playing. Wọ́n ṣeré rárá. Ìdí nìta fi ń jà fún Yorùbá nation. Nigeria is too big as for one nation. It's too big. Nigeria a lè yọ bí nation márùn orílẹ̀-èdè márùn nínú Nigeria kan. Denmark in they are less than 5 million. And they are doing okay. Malta, 3 million plus or thereabout. So what are we talking? Èkó nìkan more than 16 million people. So even Lagos alone is a nation. It's more than a nation. What are we talking? Ẹ jẹ́ àfẹ̀tẹ́lẹ̀. Ẹ má fẹ̀tẹ́lẹ̀ pàlàpàlọ̀pà. Let's say the fact. It's not about prayer. I don't think about Nigeria for more than 50, 40, 80 years. And it keeps getting worse and worse every day. What are we talking? Ìjọba Tinubu ò fara tu anybody nígbà kọ́kọ́ dé ebi ló para mi nísìnyí kì í ṣe ebi nìkan sìn wọ́n gbẹ̀mí wa ni. Nítorí pé Ọlọ́run ò fi sípò fún ẹ ló fi rẹ̀ síbẹ̀ èmi ló kàn ó tún wá débẹ̀ sìn ó dojú everything kò dùn. Bàbá Olúwa ti bẹ tẹ́mi rẹ̀ ń bẹ. Gbogbo àwọn tó ń náwó tó jẹ́ kí àlàáfíà jọba Nàìjíríà gbogbo yín máa kúkú oró ni o pẹ̀lú àṣẹ májẹ̀mú. Gbogbo yín máa kúkú oró. Ọ̀túnba Gani Adams olórí ogun kankan ọmọ ẹ̀yìn ogun ní ẹ̀hún. If you people cannot rise up now and fight for the safety of the nation, you people are nobody. Share Nigeria. Prayer will solve problem in Nigeria. Prayer can never solve the problem of Nigeria. Reality, action, ìgbésẹ̀ ló lè solve problem in Nigeria. Ká gba àwẹ̀ ká gbàdúrà láti èní lọ́wọ́ 1 million days. Nigeria will keep getting worse and worse. So it's all about action. Kò sí ohun tí Ọlọ́run fẹ́ ṣe sí. Tá bá ti dá gbogbo ẹ̀rù ká tó tó kò tí lè níyànjú. Donald Trump ìwọ ni mo lọ́rọ̀ bá sọ súnmọ́ bí. Nàìjíríà tó ló fẹ́ wọlé ìjọba mi wọ bẹ̀ lọ. Ṣùgbọ́n oníṣẹ́ tó máa jẹ́ fún mi. Mo ní list àwọn tó máa bá mi pa. Wà kọ́kọ́ gbá sọ̀rọ̀ òkè lọ náà. President Tinubu ẹ̀pá. Bá mi pa Tinubu. Típe ìrora yẹn pọ̀. Ìrora yẹn pọ̀. Ẹ̀pá. Vice Chetima ẹ̀pá. Senate President orúkọ ẹ̀sẹ̀ kan ti ní àpá ó ti ní pa nínú àpábíò ẹ̀pá. Gbogbo oúnjẹ bí kú láìláì gbogbo àwọn House of Representatives gbogbo àwọn senator tó wà ń bẹ̀ tó ń da Nàìjíríà rú ẹ̀pá wọn. Ẹ bá mi lọ sí Èkó Sanwó-Olú dòdò yẹn ò ṣe lẹ́kọ̀ọ́ pátí ló ń lọ kí tó ń jó kiri lẹ̀ pẹ̀lú àwọn celebrity ẹ̀pá. Ibi tí Àbọ̀dé filẹ̀ tó ń fi Èkó sí lórí wà ń bẹ̀ ẹ̀pá ó jẹ̀bi kú. Ẹ bá mi lọ sí Òwu
lọ́dọ̀ bàbá olójú bí ìnàkí yẹn Ọbásanjọ́ owó wa ó fi ṣe Ọbásanjọ́ farm ráìsì àríjẹ ẹyin àríjẹ adìyẹ gbogbo ẹ̀ ló import àwọn aráàlú òde ìlú jẹjẹ wọ́n jẹ̀bi kú ẹ̀ pa tẹ́bá láti kú ẹ̀ pa olóko mìkánò wọlé tó jẹ́ kí iná tó jẹ́ ká níná rí Nàìjíríà ẹ̀ pa gbogbo àwọn bílíọ̀nìyà tó ń da Nàìjíríà rò tó kí Nàìjíríà ṣe ń bàjẹ́ ní ọrọ̀ wọn tí wọ́n pọ̀ sí ẹ̀ bá wọn pa wọ́n dànù ẹ̀yin kan wá sọ pé epo ló ràn mọ́ Donald Trump lójú ok nígbà tí Trump gba epo lọ́wọ́ wa ṣé mi àti àtàjọ́ mọ òòlù kí a benefit epo o ò lè rọ́mọ Dubai kó wá hustle America kó wá hustle Germany kó wá hustle UK epo náà lọ ní tó fi tọ́jú aráàlú ṣé mi àti ẹ̀ ṣe kí ni benefit tó wà láàrin tí a rí gbà nínú epo tòbí Àbújá lọ́tọ́ pa gbogbo ẹ̀ tó fi ṣàpápín tọ́lọ́ra lé sí Dubai ara lé kákàkiri ẹ̀ pa gbogbo ẹ̀ wọlé dànù Ṣòwòrẹ́ la fẹ́ Ṣòwòrẹ́ ẹ̀já rí Yorùbá nation ṣe Ṣòwòrẹ́ máa try at least 80% ṣe Ṣòwòrẹ́ máa try Donald Trump wọ Nàìjíríà lọ Ọlọ́run máa jẹ́ kó ṣagídí pẹ̀lú ẹ gbogbo àwọn lórí bẹ́ẹ̀ bọ́ọ̀bù wọn dànù ẹ jẹ́ kí mẹ̀kúnnù kó ráyé gbé at least oúnjẹ kẹ́lifọ̀ lè jẹ wọn arúgbó ebi pa wọn gbogbo wọn tó sàmùnà wọn civil servant tó sàfù ìjọba ẹ̀ fún wọn ní pension ẹ ti dájú jù ẹ pa wọn ẹ pa gbogbo wọn tó bàjẹ́ jẹ́ kí aráàlú ráyé gbé kí ìyípadà kó dé kí ìtura kó dé bẹ́ẹ̀ má máa gbẹ epo ẹgbẹ́ epo kí wọ́n ní benefit epo ẹ pa everybody pa epo. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.